irọ́ ni o, ẹ̀sìn Rogunjo kò fi tipátipá bá mi láṣepọ̀ o, ọ̀rọ̀ òṣèlú lásán ni. Àìsà ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní etí tó gbà lọ ló yẹ kó gbàbọ̀ o lórí ẹ̀sùn tí wọ́n fi kan kọ́múrẹ́ẹ̀dì Musbau ẹ̀sìn Rogunjo tó jẹ́ ọ̀gá gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP tó tún díje dupò alága kánsù nínú ẹgbẹ́ òṣèlú PDP níbi ètò ìdìbò lẹ́yìn tí wọ́n dìtọ́ kọjá ní àwọn kan tí ń gbé kiri lórí ayélujára tí wọ́n sọ pé ọkùnrin ọ̀hún ó fi tipátipá bá ọmọdébìnrin ẹni ọdún 15 láṣepọ̀. Ṣùgbọ́n ní báyìí o, Aisha tí wọ́n ní ó fi ipá bá lòpọ̀ ó ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ o. Ó ní ọ̀rọ̀ òṣèlú lásán, èyí ni èyí tí àwọn kan tí wọ́n ń gbé kiri ẹ̀sìn Rogunjo kò fi ipá bá mi lòpọ̀ o, aláàánú mi ni pẹ̀lú. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí òun náà ni Aishat Kamaldeen àti ìyá àti bàbá rẹ̀ ọ̀gbẹ́ni Kamaldeen àti arábìnrin Kamaldeen ni wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin ní tí wọ́n ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà tó ṣe bẹ́ẹ̀ tó ti ń jà lórí ayélujára pé kọ́múrẹ́ẹ̀dì ẹ̀sìn Rogunjo ó fipá bá ọmọ ọdún 15 láṣepọ̀. Nígbà tí Aisha ń sọ̀rọ̀, Aisha ní àkọ́kọ́ náà bí mo ṣe wà yìí nínú oṣù kejì ọdún tí ń bọ̀ ọdún 2026 òun náà ní pé ẹni ọdún 18 ìní kọ́kọ́ ṣe ẹni ọdún 15 náà. Ẹlẹ́ẹ̀kejì ni pé wípé ẹ̀sìn Rogunjo fipá bá mi láṣepọ̀, irọ́ tó jìnnà sóòótọ́ ni àti pé ọ̀rọ̀ òṣèlú lásán ni. Aisha tẹ̀síwájú, ó ní lóòótọ́ ni mo lọ sí ọ́fíìsì kọ́múrẹ́ẹ̀dì ẹ̀sìn Rogunjo, ṣùgbọ́n ṣá o, ohun tí mo bá lọ ní fún ìrànlọ́wọ́ tó jẹ́ pé ọkùnrin náà ti ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ mi tó ti máa ràn mí lọ́wọ́ láti ọjọ́ tó ti pẹ́. Bákan náà kò sọ pé tóun bá ń fún mi lówó tóun fi ràn mí lọ́wọ́ yìí pé òun ò fi gba nǹkan míì lọ́wọ́ mi, kò rí bẹ́ẹ̀ o. Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ti bá mi rí ààyè láti máa kẹ́kọ̀ọ́ ní fásitì tìlọrin báyìí tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní ọbámirí admission gẹ́gẹ́ bó ṣe wí lédè Gẹ̀ẹ́sì. Ó ní ó ti bá òun rí admission ní fásitì tìlọrin báyìí o, tó jẹ́ pé gbogbo tí ń bẹ nínú rẹ̀ òun náà ni yóò san án. Ohun tó bá jẹ́ pé irọ́ ni kí wọ́n kàn sí fásitì tìlú Ìlọrin tó wà nílùú Ìlọrin láti fi òdodo láti fi múlẹ̀ wípé ẹ̀sìn Rogunjo ó ń bá mi láṣepọ̀ ní tipátipá, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Bákan náà ni àwọn òbí Aisha ìyẹn ọ̀gbẹ́ni Kamaldeen àti arábìnrin Kamaldeen àwọn náà sọ̀rọ̀ o. Wọ́n ní irọ́ funfun báláwo, irọ́ tó jìnnà sóòótọ́ àti pé ìròyìn fẹ́kẹ òun ni èyí tí wọ́n ń gbé kiri o. Ẹ̀sìn Rogunjo kò fipá bá ọmọ wa lò pọ̀ o. Tẹ́ ẹ bá rí Aisha tẹ́ ń wò yìí, ọmọ tá a kọ́ tó gbẹ̀kọ́ ni o, kì í rin ìrìnkúrìn débi pé yóò mọ̀ lọ ṣe ìṣekúṣe. Fún ìdí eléyìí olùrànlọ́wọ́ òun náà ni ẹ̀sìn Rogunjo jẹ́ sí ọmọ wa o, kò fi tipátipá kò fi bá ọmọ tiwa lò pọ̀. Kí àwọn ẹlẹ́nu rọ́ṣọ̀ tí wọ́n fi ẹnu wíwíkúwìí tí wọ́n ń sọ ìsọkúsọ kí wọ́n lọ dákẹ́jẹ́ o, kí wọ́n sì yé gbé ìròyìn burúkú kiri nípa ọmọ tàwọn.